A kú dédé àsìkò yìí, a kú kó lè dá, a kú lílọ bíbọ̀, a kú ìfọmọnìyàn ṣe lágbára Ọlọ́run ọba àánú tó yanrantí yóò bá gbogbo wa rí láṣẹ Elédùà àmín. Ìròyìn fẹ́lifẹ́li olóde sójú amóhùnmáwòrán yìí láti ìkànnì ayélujára Fẹ́lifẹ́li TV lónìí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrin nínú oṣù kẹrin ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú ẹ̀gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún tòní. Látàrí ipò àìlera eléyìí tí ara gómìnà ìpínlẹ̀ Ondo wà lọ́wọ́ báyìí, gómìnà AKEREDOLU ti fa ìṣàkóso agbára ìtẹ̀síwájú fún igbákejì rẹ̀ nígbà tí gómìnà ọ̀hún lọ fún ìtọ́jú lókè òkun. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti fọwọ́ sí àwọn ilé-iṣẹ́ kan èyí tó ń ṣe ètò ìyánilówó lórí ayélujára èyí tó dín díẹ̀ ní ìgbà. Ọmọdé ọmọ òòjọ́ tí ṣe ọmọ ìkókó jòjòló obìnrin òun ni wọ́n gbé sí ẹ̀bá ọ̀nà kan lágbègbè kan nílùú Ìkòròdú tí ṣe olúlu ìpínlẹ̀ Èkó. Ìyàwó sẹ́nẹ́tọ̀ kan tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀ yìí, ìyàwó sẹ́nẹ́tọ̀ Ogba Ewon òun ló dágbére fáyé gbódìgbò ṣe lẹ́yìn ìlera ráńpẹ́ kan èyí tó bá arábìnrin ọ̀hún jà. Ó kéré tán àwọn 18 ọmọ yahoo lọ́wọ́ àwọn àjọ EFCC ti tó tí wọ́n sì ti fà lọ ilé ẹjọ́ báyìí pẹ̀lú ìdájọ́ eléyìí tó ti pọ̀n èyí tó wá láti ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Ògùn. Lákòótán nínú kókó ìròyìn, gbajúgbajà òǹkọrin takasùfèé ní Habeeb Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable wèrè olórin ẹranko tí ń gbénú zoo òun ló ti padà rí ìtúsílẹ̀ lẹ́yìn eléyìí tó bá àánú pàdé lórí ìgbẹ́jọ́ èyí tó wáyé lánàá nílé ẹjọ́ pẹ̀lú owó ìtanràn àti onídùúró méjì èyí tó ti farahàn báyìí. Ó ti kúrò nínú ọgbà àtúnṣe èyí tí wọ́n gbé lọ ní Ìláró. Ìròyìn tẹ́ láǹfààní àti mọ nǹkan tí ń bẹ nínú ìsàlẹ̀ kòkó tẹ́ túṣu dé ìsàlẹ̀ kòkó rẹ̀ rèé tá a bá lọ tá a bá padà dé ẹ kú kalẹ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà. Ìròyìn Fẹ́lifẹ́li rèé lẹ́kùnrẹ́rẹ́. Látàrí ipò àìlera eléyìí tí ara gómìnà ìpínlẹ̀ Ondo wà lọ́wọ́ báyìí, ROTIMI AKEREDOLU lánàá ti ṣe ọjọ́ ajé ọjọ́ kẹta nínú oṣù kẹrin ọdún 2023 ní gómìnà ìpínlẹ̀ Ondo ROTIMI AKEREDOLU ló ti fa idà ìṣàkóso tẹ̀síwájú lé igbákejì rẹ̀ lọ́wọ́ láti máa tukọ̀ ìpínlẹ̀ Ondo lọ nígbà tí gómìnà AKEREDOLU tó fẹ́ tẹ ọkọ̀ bàálù létí lọ sókè òkun láti lọ rí tọ́jú ara rẹ̀ kó lè yá dáadáa. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Lucky Orímisàn Ayédàtiwà òun ni gómìnà AKEREDOLU kéde rẹ̀ pẹ̀lú ìwé kan eléyìí tó kọ ránṣẹ́ sí àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún wípé òun fẹ́ gba ìsinmi láti lọ rèé ṣe ìtọ́jú àti àyẹ̀wò ara òun lókè òkun. Bẹ́ẹ̀ bá gbàgbé láti bí oṣù bíi mélòó kan sẹ́yìn ní gómìnà ìpínlẹ̀ Ondo AKEREDOLU ló ti ń bá ìsàn kékeré kan jà lágọ̀ọ́ ara rẹ̀ eléyìí tí kò fún un ní ààyè láti lè ṣe àwọn ojúṣe rẹ̀ dáadáa ní ìpínlẹ̀ Ondo. Ní báyìí ó ní ìjáfara léwu, èèyàn gbọ́dọ̀ finá sólórùlé àti wípé ẹ̀mí iṣẹ́ kù jẹ̀mí èèyàn lọ kéèyàn sì tọ́jú rẹ̀. Wọ́n ní ìlera lògùn ọ̀rọ̀ èyí tó fà á kí AKEREDOLU lánàá ti ṣọjọ́ ajé tó pe igbákejì rẹ̀ Lucky Orímisàn wípé kó máa tẹ̀síwájú láti máa ṣe ìṣàkóso ìpínlẹ̀ Ondo lọ. Nígbà tí gómìnà kọ lẹ́tà náà sáwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n kà á pẹ̀lú ojúṣùnùkù tí wọ́n fi wo bí ètò ìlera gómìnà náà ṣe wà, ni wọ́n gba gómìnà ọ̀hún láyè láti lọ rí tọ́jú ara rẹ̀ ní òkè òkun. Gómìnà ni wọ́n sọ pé yóò padà sí orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ 26 oṣù kẹrin ọdún tá a wà yìí láti wá máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ondo. Ẹ̀ka ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ kan eléyìí tó ń rí sí bí a ti ṣe ẹ̀yáwó àti ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó àti application kan lórí ayélujára èyí tí wọ́n pè ní Federal Competition and Consumer Protection Commission FCCPC. Àwọn lánàá òde yìí
pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àti iṣẹ́ takuntakun èyí tí wọ́n ti ń ṣe láti ọdún tó kọjá wò ni wọ́n ti bu ọwọ́ lu àwọn iléeṣẹ́ kan èyí tó ń ṣe ètò ìyánilówó lórí ayélujára. Iléeṣẹ́ ọ̀hún àti àwọn orúkọ iléeṣẹ́ náà ní ìjọba àpapọ̀ yìí lábẹ́ iléeṣẹ́ FCCPC eléyìí tí wọ́n gbé kalẹ̀. Wọ́n ní ó tó 173 àwọn iléeṣẹ́ tí ń yáyàn lówó ayélujára eléyìí tí wọ́n buwọ́lù wípé kí wọ́n tẹ̀síwájú lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àti iṣẹ́ eléyìí tí wọ́n ṣe lórí àwọn iléeṣẹ́ náà. Ṣùgbọ́n wọ́n ti wá pín kinní ọ̀hún, wọ́n ní 119 èyí 119 léléyìí tó jẹ́ wípé wọ́n kójú òṣùwọ̀n, wọ́n yàn wọ́n sì kọ́ kànkan ní ìta gbangba o wípé wọ́n tó gbangba sùn lọ́yẹ́ èyí tí ìjọba àpapọ̀ ṣe ní méṣe méjì tí wọ́n sì fún wọn ní ìtẹ̀síwájú eléyìí tó lọ́rìn láti máa yá àwọn ènìyàn lówó lórí ayélujára ní ìgbà tí 54 èyí ni wọ́n sọ wípé wọ́n sì gbé wọn sí ipò àti àyè kékeré kan wípé àwọn náà lè máa yá èèyàn lówó, ṣùgbọ́n ó ní àwọn nǹkan kan eléyìí tó kù díẹ̀ tí wọ́n fi kójú òṣùwọ̀n tí wọ́n sì ṣe ìlérí wípé láìpẹ́ yìí àwọn yóò tẹ pẹpẹ gbogbo nǹkan ọ̀hún síwájú iléeṣẹ́ ìjọba àpapọ̀ FCCPC eléyìí tí wọ́n gbé kalẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lọ́dún tó kọjá ni wọ́n fi òfin de ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ tí ń yáyàn lówó lórí ayélujára yìí látàrí bí wọ́n ṣe ń tẹ ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn tó yáwó lọ́wọ́ wọn mọ́lẹ̀ àti ọ̀rọ̀ kùngbákùngbé pẹ̀lú bí wọ́n ṣe ń sin owó ọ̀hún tí wọ́n fi fọ́tò léde tí wọ́n sì sọ ipò onítọ̀hún ti di òkú tàbí ẹni tó sọnù èyí tí wọ́n wá, èyí tó fà á kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó korojú sí ìgbésẹ̀ yìí. Ní báyìí gbogbo àwọn iléeṣẹ́ tí ń yáyàn lówó lórí ayélujára ọ̀hún làwọn náà ti gbọ́rọ̀ sí ìjọba lẹ́nu tí wọ́n sì ṣetán láti tẹ̀lé òfin àti àlàkalẹ̀ eléyìí tí ìjọba àpapọ̀ fún wọn kí iṣẹ́ wọn kó lè máa tẹ̀síwájú lórí ayélujára. Ọmọ kékeré jòjòló tí í ṣe ọmọbìnrin ọmọ ọjọ́ kan ní ọ̀dájú abiyamọ ẹni ibi tí ń pọnmọ rí lọ iléèwẹ̀ ló gbé sí ẹ̀bá ọ̀nà kan eléyìí tó kù díẹ̀ níbi ilé ìjọsìn kan èyí tó wà ní ẹ̀bá ọ̀nà nílùú Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó níjọba ìbílẹ̀ Ìkòròdú. Wọ́n ní ọmọdébìnrin ọ̀hún ló jẹ́ ọmọ òòjọ́ tó sì jẹ́ ọmọ kékeré jòjòló èyí tó jẹ́ pé ọ̀dájú obìnrin abiyamọ kan ló gbé tó sì faṣọ wé tó wọ aṣọ fún pẹ̀lú nǹkan tó fi bò lórí ló gbé sí ẹ̀bá ṣọ́ọ̀ṣì kan nílùú Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó. Oṣojú mi Kuro kan ló sọ wípé lásìkò tóun jáde láti lọ rèé ra nǹkan nínú àwọn yàrá ìtajà ìgbàlódé kan nìkan bíi aago 6:30 ìdájí ní àná ló ṣàdédé ń gbọ́wọ́ ariwo kékeré eléyìí tó jẹ́ ipò ohun ọ̀hún ó ta létí, ṣùgbọ́n ọmọ ọ̀hún sunkún kíkorò nítorí kíkankíkan èyí tó súnmọ́ bẹ̀ tó rí wípé ọmọ kékeré jòjòló ọmọ òòjọ́ òun ni wọ́n gbé sí ẹ̀bá tòsí ọ̀nà kan eléyìí tó lọ sí ọ̀nà ilé ìjọsìn kan ní agbègbè Ìkòròdú. Wọ́n ní ní kíámọ́sá náà ti fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá létí gẹ́gẹ́ bó ti wá jáde láti ẹnu ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ lórí ayélujára Twitter rẹ̀ pé lótìtọ́ àti lódodo ní iléeṣẹ́ ìjọba àti ilé ìwòsàn eléyìí tó jẹ́ ti ìjọba Ìkòròdú General Hospital àti iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Wọ́n ní lọ́wọ́ báyìí ọmọ ọ̀hún ló ń bẹ nílé ìwòsàn èyí tó jẹ́ ti ìjọba tó wà nílùú Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó láti lè tọ́jú rẹ̀. Ìyàwó ọ̀kan nínú àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà ìyàwó Ogba Ewon òun ló dágbére fún ayé lánàá lẹ́yìn àìsàn ráńpẹ́ kan nílé ìwòsàn. Ìyàwó Ogba Ewon arábìnrin Ifeoma Adakalo òun ló dágbére fáyé lẹ́ni ọdún 61 years lẹ́yìn àìsàn ráńpẹ́ kan nílé ìwòsàn ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ọkọ rẹ̀ Ogba Ewon tó kéde ikú ìyàwó rẹ̀ ẹni ọdún 61 yìí lórí ayélujára Facebook rẹ̀ lánàá wípé pẹ̀lú ọ̀dọ́ kan ìbànújẹ́ àtúnijẹ́ ojú òun kéde ikú ìyàwó òun èyí tó papòdà lẹ́yìn àìsàn kékeré kan èyí tó ṣe nílé ìwòsàn ní orílẹ̀-èdè Amẹ́ríkà lẹ́ni ọdún 61 èyí tó fi ọ̀rọ̀ léde lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ránṣẹ́ ìkíni kẹ́dùn àti ìbánikẹ́dùn sí aṣòfin ọ̀hún Ogba Ewon lórí ìpapòdà ikú ìyàwó rẹ̀ Ifeoma Adakalo. Wọ́n ní má ṣe ni má mọ̀ bí àwọn bá ti ń yọ́lẹ̀ ẹ̀dà dandan ni kó ń búburú kó máa yọ onítọ̀hún ṣe.
ṣé Yorùbá náà ló tún pàdé wípé ọmọ ẹni ò ṣàgbàfọ̀ ó ń káṣọ wálé ẹrú ojú òye ẹ ò mú o. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú ọ̀sẹ̀ tó kọjá yìí nínú àtẹ̀jáde kan eléyìí tí àjọ EFCC tí wọ́n gbé jáde o lọ mú ọ̀kan nínú àwọn ògbóǹtarìgì tó ń lo ayélujára fún iṣẹ́ ibi àti ìwà gbájú rẹ̀ èyí tí wọ́n mú nílùú Ìbàdàn ọ̀gbẹ́ni Ọlátúnjí o èyí tí wọ́n sọ wípé ilé ẹjọ́ ọ̀hún tó kalẹ̀ sí rígbòrò ilé ẹjọ́ ti ìjọba àpapọ̀ ó dá ẹ̀wọ̀n ọdún 2 fún un látàrí àwọn ìwà gbájú rẹ̀ tó lò lórí ayélujára. Ní báyìí bí ọ̀pọ̀ ṣe ṣe rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ló tún ṣe rí o ní ìpínlẹ̀ Ògùn àwọn ọmọ yahoo tó 18 ni wọ́n ti dá ẹjọ́ fún báyìí pẹ̀lú ẹ̀sùn eléyìí tó bá ìwà àti iṣẹ́ ibi ọwọ́ wọn láti lọ́ọ́ máa rí ìṣẹ́jọ́ ọ̀hún síwájú sí i. Adájọ́ Uche Agọmọ eléyìí tó jẹ́ tilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó kalẹ̀ sílùú Ìbàdàn òun ló dájọ́ ọ̀gbẹ́ni Ọlátúnjí o látàrí iṣẹ́ ibi eléyìí tóun náà ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wàyí o ní ìpínlẹ̀ Ògùn adájọ́ eléyìí tó jẹ́ ògbóǹtarìgì èyí tó dá ẹjọ́ ọ̀hún ti ìpínlẹ̀ Ògùn adájọ́ Ládìran Akíntọ́lá pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ ni wọ́n ti kó àwọn ọmọ yahoo 18 báyìí ni wọ́n lé wọn bí atarodo síwájú ilé ẹjọ́ pẹ̀lú ìdájọ́ àti orúkọ wọn. Lára àwọn afurasí ọmọ yahoo èyí tó ń lo àǹfààní ayélujára láti máa lọ́ni lọ́wọ́ gbà ni àti rí Oyèyẹmí Lukman Olúwaṣeun Salawudeen Yunusa Ọlámilékan Sodiq Adékọ́lá Ali Akórèdé Oyèsànyà Ọlákúnlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn wọ̀nyí ni adájọ́ Ládìran Akíntọ́lá ni wọ́n ti fi ẹ̀wọ̀n ni wọ́n ti fi ta wọ́n lọ́rẹ o pẹ̀lú owó ìtanràn àti ìyà eléyìí tó tọ́ sí iṣẹ́ ibi yáwúyáwú èyí tí wọ́n ń ṣe. Lákòótán nínú ìròyìn wa fún tòní Àbíbù Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable òǹkọrin takasùfé ní ìdààmú àdúgbò Ògbèrè Olorin ẹranko bàbùn eléyìí tó ń gbénú zoo òun mà ni wọ́n ti wọ́ tuurutu bí ewúrẹ́ alágídí lọ sí ilé ẹjọ́ lánàá ti ṣe ọjọ́ 3 oṣù kẹrin ọdún tá a wà yìí lórí àwọn ẹ̀sùn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n kà sí ní ọrùn epo ṣe. Bẹ́ẹ̀ bá gbàgbé ọjọ́ Jímọ̀ tó kọjá o níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn fọwọ́ òfin mú Portable tí wọ́n sì mú lọ sí olúléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà léléwéran nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn pẹ̀lú ẹ̀sùn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n kà sí lọ́rùn. Ọ̀rọ̀ yìí wà nínú àtẹ̀jáde kan eléyìí tó jáde látọwọ́ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà Múyìwá Adéjọbí pẹ̀lú bó ṣe ka àwọn ẹ̀sùn èyí tó rọ̀gbà yí Portable ká. Lánàá tí wàá ṣe ọjọ́ Ajé o ni wọ́n gbé Portable lọ sí ilé ẹjọ́ májísírèètì èyí tó kalẹ̀ sí ìlú Ifọ̀ níjọba ìbílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn níbi tí wọ́n ti dá ẹjọ́ náà. Èyí adájọ́ májísírèètì ọ̀hún AS Ṣónẹyẹ ló dá ẹjọ́ náà tó sì sọ wípé kí Portable kó lọ san owó ìtanràn èyí tó tó 300,000 pẹ̀lú àwọn onídùúró méjì tó jọmọ ìpínlẹ̀ Ògùn òṣìṣẹ́ ìjọba tó sì ń san owó orí tóun náà sì ní dédé owó ọ̀hún nínú ààbò ìṣúná owó wọn. Wọ́n ní bó bá ti rí àwọn nǹkan wọ̀nyí kó sílẹ̀ kó máa lọlé rẹ̀ ṣùgbọ́n wọ́n máa pè fún ẹjọ́ o èyí tó fà á lẹ́yìn ìdájọ́ náà kí wọ́n gbé Portable sínú ọkọ̀ tí máa ń gbé àwọn lẹ́wọ̀n tí wọ́n gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n èyí tó jẹ́ ọgbà àtúnṣe tó wà nílùú Ìlaró ní ìpínlẹ̀ Ògùn. Àṣẹ̀wá àṣẹ̀yìnbọ̀ lánàá kílẹ̀ ó tó ṣù Portable padà rí àánú gbà níbi tó ti rí onídùúró méjì ọ̀hún tó sì ní gbogbo nǹkan eléyìí tílé ẹjọ́ ní kí wọ́n kó sílẹ̀ èyí tó fà á kí wọ́n tú Portable sílẹ̀ lánàá kúrò láti máa lọ sílé rẹ̀ láyọ̀ àti àlàáfíà. Tó ẹ̀yin ará ṣé Yorùbá bọ̀ wọ́n gbogbo ohun tó bá ti ní ìbẹ̀rẹ̀ dandan ni kó ní òpin ayọ̀ ni ó máa jẹ́ fún gbogbo aláṣẹ lédùá. Ìròyìn fẹlifẹli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Fẹ́lifẹ́li TV lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí ẹ̀yin ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ subscribe sórí ibi tí ẹ ti ń wò wá yìí. Bákan náà ẹ rí aago kan lẹ́gbẹ̀ẹ́ bọ́tìnì tẹ́bí subscribe yìí notification bell ní ẹ tẹ̀ òun ni ó máa jẹ́ alámí fún yín nígbàkigbà òrèkóòrè tí àwọn ìròyìn wa àti ètò wa tó bá ṣe ń gorí afẹ́fẹ́. Ẹ lè tẹ̀lé wa lórí Facebook náà Ìròyìn Fẹ́lifẹ́li TV lórí Facebook. Mo àgbàlagbà wípé títí dìgbà míì tẹ́tù máa bá ìròyìn ọ̀tún pàdé lórí ìkànnì yìí bí ẹ ti ń ṣíà tẹ́ ẹ̀ láìpẹ́ tẹ̀sí fi kọ́mẹ̀tì sábẹ́ rí Ọlọ́run yóò gbé nǹkan rere pọ̀ ní fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sójú amóhùnmáwòrán yìí. Ire ní tiwa o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.